Lahaula TV abalẹ̀ bàgẹ́ sílùú Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ ọkùnrin kan tí wọ́n ń pè ní Kábísanra o. Lahaula TV Kábísanra o. Lahaula TV Kábísanra o. Lahaula TV mélòó ni mo pè ọ́. iye ìgbà tó pè mí ni mo dẹ́ ẹ lóhùn. fídíò tó ṣe fún bàbá Lahaula yẹn ó bá mọ̀ kó mọ̀ ṣe fídíò yẹn nígbà tí àwọn èèyàn tí wọ́n ń tàgì ẹ wípé wọ́n rí kinní kan ní Lahaula TV tí ò jọ ti tiyín ó yẹ kó kọ́kọ́ pè kó message direct pé Lahaula TV a rí kinní kan báyìí ẹ bá a ṣiṣẹ́ lórí ẹ̀ ó wá lọ ń ṣe fídíò fún mi nínú fídíò yẹn ló ti wá lọ ń sọ wípé ẹ lọ delete fídíò yẹn tó bá Kábísanra sọ pé. mo pọ́n ẹ létò ó rí pé mo ní disrespect ẹ rárá torí pé mo rí pé o ní làákàyè àmọ́ mo wá rí pé mùsùlùmí jọ ni wá a sì gbọ́dọ̀ bára wa jà èmi máa ń fi nọ́mbà mi pè èèyàn ni mi ò jẹ́ kí n lè pè message tí mo dẹ̀ mo pass in a normal way in ọmọlúwàbí way. Lahaula TV in tí èèyàn bá mọ̀ ṣe kó máa tẹpá mọ́ o in tí èèyàn bá ti mọ̀ ń pa ẹ jọ̀ọ́ kò dá kéèyàn máa dá sí i. àkọ́kọ́ kútúbà tí bàbá wa mọ́mú gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ṣéwù tí wọ́n ṣe lánàá kó papọ̀ pẹ̀lú ohun tí ẹ post sórí péjì pé bàbá ò fèsì fún anybody o. But the way you are talking now is like, well, I don't know what to say about it. Mi ò bú ẹ o, mi ì dẹ̀ sọ̀rọ̀ sí ẹ. Mo kàn sọ fún ẹ ní pé èèyàn máa ń ṣèwádìí nǹkan kó tó fèsì ni. O ò ṣèwádìí ní ìmẹ́rin ti fún mi ní ìwé fèsì. Wádìí máa parí gáàkìtì. Well, jọjẹ́ ń fi ẹ́lẹ̀ torí mo rí i pé blogger ni ẹ, òun wà tó fẹ́ jẹ ni. So èmi ò dẹ̀ rẹ́dí àti máa bá rú yín sọ̀rọ̀ yín tá a gbé dání pọ̀ ju ohun tí a máa ràn lọ. So tí n bá tún fún ẹ lésì kan ní ìsìn mo mọ̀ pé wàá tún jáde wàá tún sọ mí wàá tún ṣe fídíò mi wàá máa pariwo. Lahaula TV abalẹ̀ bàgẹ́ sílùú Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ ọkùnrin kan tí wọ́n ń pè ní Kábísanra. wo aláì lọ́wọ́ nǹkan mi ṣe Kábísanra kọ́ ló fẹ́ mú sọ́wọ́ àwọn sẹ́ẹ̀tì ẹni kẹjọ múra ẹ sọ mọ́ òbí wá ṣe ẹni tó lè mú sọ́wọ́ a máa fi ẹ káàṣì kúrúsì ni continue ṣe mí kó wá wo ẹni tó ń pè ní Kábísanra.